Granite. Any trial. What trial? What trial? Eh? What trial? What trial? So the monkey and low granite for a room and palace. So a plot is the next. A plot in the one that is the end. But then it's saying, uncle, it's saying. Mbolo den tambi ba. Mbolo den tambi. Come on, go and piece here. Oh, di kini mo da, oh, di kini mo. The brother him. What try go? So 9M. 9M. Àti lé. Now, ó lọ sẹ́yìn. Ó wà lẹ́gbẹ̀ẹ́ àbí? Bẹ́ẹ̀. Lẹ́yìn wà lẹ́gbẹ̀ẹ́. Ó lẹ́yìn ni ẹ̀. Wọ́n ní kọ́nà pèsè tó wà lọ́gán yẹn. So, ó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ó wá. Màá sì ṣílẹ̀kùn nínú ilé o. Irú màá bá lọ sẹ́ẹ̀. Wọ́n ti kọ́ irú màá bá lọ sẹ́ẹ̀ tó ní kitchen tó ní toilet. Bolode ń falẹ̀ ń bí náà. Bolode. Ó jìnnà wáò. Ó pé. Ó dé ògbó bí. In fact, a room and parlour self basically wọ́n kọ́ ẹ̀sùn mẹ́yìn. Bí tọ́wọ́ wà ní kẹwàá. A room and parlour self. Yìí àgbà mẹ́rin ẹ̀sìn bí ẹ̀fà àgbà níbí pẹ̀lú parking space bóyá èèyàn fẹ́ tiẹ̀ rà èèyàn fẹ́ fi rent èèyàn fẹ́ kọ́rú ẹ̀ mẹ́rin sí èèyàn àbí èèyàn fẹ́ kó èèyàn fẹ́ tà irú màmá lọ́sẹ̀ mo wá láìkì ilẹ̀kùn tó ṣe sí exit yẹn bá ń gbé ilẹ̀kùn exit yẹn wá bá ń gbé ilẹ̀ tó kù níbí báyìí ó yẹ dáadáa má gbé bọ̀. Wọ́n là ń wó lọ́kàn tó lélẹ̀ wow in fact ẹ̀yin náà wọlé ẹ̀ tún wọlé ẹ̀ tó nílé ló nílẹ̀ 9 million kódà èyí ò búra mọ́ ilé nìyẹn lẹ́gbẹ̀ẹ́ ilé nìyẹn ẹ bá ń gba kí ọmọbìnrin náà yẹn lọ́wọ́ ẹ wá sẹ́yìn ilé nìyẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó máa gé ọwọ́ igi yẹn ilé náà máa rí yẹn ilé nìyẹn dẹni ilé nì níwájú ẹ̀ ilé nìyẹn níwájú ẹ̀ dẹni ilé nìyẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ wo wọlé dẹni iwájú títì lòun gangan wà má bọ̀. Òun gangan wà níwájú títì ẹnìkan níbo ni ẹgbẹ́ dání Ìbàdàn ṣẹ́nìkan lè sọ fún mi kí lorúkọ ewé yìí. Mo máa ń rí ewé tó máa ń pọ̀ kí lorúkọ ẹ̀ náà. Cassia àbí cassia. Sáwọn cassia tó ń ṣe báǹkì. Like mo máa ń rí ewé dáadáa. Máa ń rí dáadáa. Máa ń rí ewé. Kí gan ni àwọn ọ̀dẹ̀ máa gé dànù ṣe mọ̀. Bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ní ìmí á ṣe báyìí. Ìgbà tí mo ti kó wá sí Olúwo ní 2018 mo ti máa ń rí ewé. Èmi máa ń gé bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ní má ti rí lóko máa ṣe báyìí. Má ti kó báyìí máa kó báyìí. Máa ń láì bó ṣe máa ń dà ẹ wò. Ọlọ́run máa ṣàánú mi. Ìṣe kíní ò tí ì fi mí lẹ̀. Ṣé mọ̀ èèyàn gbọ́dọ̀ máa múnú ara ẹ̀ dùn. Téèyàn bá ara lé mo kí ẹni ẹ kú oríire. Live láwa o. Mo kí ẹni ẹ kú oríire. Àwọn ìgbà tí mo ṣe live video mo ṣe short video. Àwọn kan ní dádì àwọn ò gbàgbọ́ èyí kọ́ live ní kẹ́ ẹ ṣe 9 million kò dín kò lé kò ṣe pẹ̀lú lẹ̀ ìplọ́ọ̀tì ni orí wọn ara yọ léyìn kókó kóró mẹ́ o lè rà fún yàn o lè ra léyìn fún yàn kí wọ́n yọ fẹ́ǹsì tiẹ̀ sẹ́yìn pé mo ra yẹn fún wọn èmi náà fẹ́ lè kọ́ nǹkan pọ̀ tẹ́lẹ̀ lè fi lẹ̀ yìí ṣe a plot ló wà ń bẹ̀
kékeré mẹ́rin ẹja wọnú ilé fún rẹ̀ ilé ti wà ń bẹ̀ wọ́n dẹ̀ tún gbé àwọn ẹ̀gẹ̀ kan náà gbé ni kókò ilẹ̀ wà lápò òsì àbí ilẹ̀ yẹn gùn wá nú títí lòdì wà bí àwọn ilé ọ̀kan yẹn. lórúkọ Jésù a máa ṣe àṣeyọrí ẹ rà sá o ẹ kúṣẹ́ sá o ẹ máa tẹ̀síwájú o ẹ ṣe sá o ẹ pẹ̀lẹ́ o sá àwọn ọmọ mi nǹkan o ìbá mo mọ tá ìbá fún rẹ ẹ pẹ̀lẹ́ mà ẹ rà mà ẹyà àti wá wò lẹ́ẹ̀kan lórí láìpẹ́ ṣe so. The room about 9 million. Fast buyer. Fast. Granite one look. Granite one look. In fact, mo kí ẹni tó kọ́lé. Ẹ̀dẹ́dẹ̀ kálé ìpínlẹ̀ 12. Mi ìwọ̀n ẹ̀dẹ́ mi sọ lẹ́nu 9. Bẹ̀ wọ́n ti sọ lẹ́nu mo ti sọ. Ẹni tó bá ra ó kó fà. Ṣe bọ̀wọ̀ àrókúfà ọlọ́run ní táìmù tí gravel ti di granite kan gravel gan ti di 150 granite gan ti di 500 cement 10,000 10,500 yèèpẹ̀ ti di 100,000 block ti di 1,200 sitting room dining bedroom toilet wà níbí kitchen àwọn iṣẹ́ tó bẹ̀bẹ̀lẹ̀ máa ṣe bẹ̀ tẹ bá máa ṣiṣẹ́ ń bí ẹ̀ ní 1 million pẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ owó yẹ fẹ́ lẹ tiles kitchen ẹ fẹ́ lẹ tiles ara òbílé ẹ fẹ́ ṣe kitchen cabinet ẹ̀ ní 1 million àti kitchen àti tiles kitchen àti tiles bedroom tó ní wọ́n ní tiles bedroom bẹ̀ so iṣẹ́ náà ṣe mo lè láìkí kí wọ́n fi ṣòkè bedroom yìí mo láìkí wọn ló bí obìnrin tó ń lò yìí ó strong ju suspendency nìkan lọ ó strong lọ́gbọ́ so tọ́lẹ̀tì lélẹ̀ ẹ̀kàn máa lẹ táìsì ara òbí tọ́lẹ̀tì yìí ni ẹ̀kàn máa lẹ táìsì ara ẹ̀ ní ó tán ilé ẹ̀dẹ̀ dúró ó dúró wọ́n ní stone dust ni wọ́n lò torí eré àmì ló wà ní Ẹgbẹ́dá very perfect ta lẹ́ni tó máa ra o ta ló fẹ́ kó fa ilé yìí náà ẹ fún mi lẹ́nìkan tó máa sáré kó fa yìí ẹ fún mi lẹ́nìkan tó máa sáré kó fa yìí ẹ pè 081 02 31 24 98 sáré fóònù yóò sì lọ́wọ́ ẹ̀ bólú wà bá mú gílò mi wọ́n gbà yẹn ẹ má pè tí mo sọ yín gbà yẹn bá mú gílò mi fẹ́ gbé kọ̀ sórí nọ́mbà mi tọ́rọ̀ bá ti kàn mí wọ́n á mẹ́ni ẹwọ́ sọ́dọ̀ mi tọ́rọ̀ bá ti kàn torí iṣẹ́ yẹn ti pọ̀ ó pọ̀ gan mo kàn sáré wá ṣe lé ní amúfò mi wá ta ló lórí ire tó nílé yìí o Peter kí ló ń wò seriously àbí ìjẹ́ foundation wa jẹ́ àlera ká dẹ̀ fún ẹni tí ó bá nílò ilé foundation wa èmi ò àwọn ń ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ amúfò mi fún ní glo number mi ní ọ̀sáré gbọ́ ẹnìkan tó máa rà pápá èmi ń padà sí ṣọ́ọ̀ṣì nìyẹn abẹ́fẹ́ rà ní ẹ̀ ń bọ̀rọ̀ ó fẹ́ mi lówó lẹ́mi ò gba kọmíṣẹ̀ kan lórí àtẹnira àtẹnita ni ó gba nǹkan lọ́wọ́ wọn wà báwọn tó ní dí wàá sanwó ọ̀dọ̀ mi kọ́ lè máa sanwó sí 9 million ìlú 9 million ilé pẹ̀lú lẹ́yìn ní nǹkan tí building sọ́nsìn ẹ̀ka tà ń 13-12 million 14 pẹ̀lú tí material sọ́nsìn like nǹkan wọn ẹdúró Nàìjíríà gẹ́gẹ́ bó là ń lọ ganan
torí kò yé mi ọjọ́ èló lára yèèpẹ̀ tẹ́lẹ̀ yèèpẹ̀ tára 25 30 40,000 yèèpẹ̀ má ti 100,000 gravel Ìkirè èló lára tẹ́lẹ̀ gravel 75 wọ́n ti ń da gravel 150 gravel náà ti wá di gold nígbà tá à ń kọ́ Kampala cement 35 cement 3,000 cement now 11,000 10,500 11,500 10,000 depending area táyìn bá wà ní o èwe láà ń já granite nígbàkan granite 150 180 ó di 500,000 báyìí níbo là ń lọ Nàìjíríà where are we going to kọ́lọ́n kó gbà wá kí Ọlọ́run kó jẹ́ kí ilé rọrùn fáwọn mẹ̀kúnnù tó fẹ́ kọ́lé àwọn èèyàn wa tó wà lókè òkun tó jẹ́ pé wọ́n ń try pé kè jẹ́ fi 30 million kọ́lé jẹ́ 40 million kọ́lé àti wá fún owó èèyàn kọ́lé wá dì nira because ẹ máa gbélé dókèdè kíkàn lásán ilé tó standard lọ́wọ́ yìí ẹ máa ná close 40 million bẹ́ẹ̀ kàn fẹ́ gbé dókè tẹ́ fi kàn ẹ fẹ́ lo Gerard ẹ fẹ́ lo parapet ẹ fẹ́ lo stone dust ẹ fẹ́ ṣe German floor ẹ fẹ́ fún ní pillar ẹ gbé dókè tí 40 million bá ká kí ẹni yẹn yóò lo stone dust block wọ́n á lo pure cement wọ́n á lo granite wọ́n á fi lílé foundation àga wọ́n á dẹ̀gbà àwọn bricklayer torí wọ́n pé no how are you Dami o carry my dear but I'm paying glue number yẹn àwa tí à ń kọ́lé lọ́wọ́ á ṣàṣeyọrí o àwa tí a fẹ́ kọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ojú òní tí wà wá ṣe àṣeyọrí ayé òní mú wa láàrin aláàánú láàrin olóore á ṣàṣeyọrí gbogbo ń tá a dáwọ́lé ó máa yọrí sí rere ẹ pè 07054900751 07054900751 WhatsApp ní kẹ́ wá ó wà lọ́wọ́ mi báyìí kí n tó fún pa mi ó wà lọ́wọ́ mi mẹ́ma sáré dáhùn so WhatsApp ní kẹ́ wá kí n lè sáré dá yín lóhùn èèyàn méjì ò lè rà ṣẹ́yìn méjì lè ra lé ní ẹnìkan àti wọ́ àti ilẹ̀ àti ilé ìwọ ló ní 9 million ìfani ó ṣe é rà fábùrú èèyàn téèyàn mọ̀ pé kò tí ì nílé ó yà àbúrò ìwọ náà lọ máa gbé bẹ́ẹ̀ yẹn ó ti di ẹni tó nílé pẹ̀lú ìwé tó pé pérépéré so ọ̀gbìn ẹgbẹ́ títì ló dẹ̀ wà ẹgbẹ́ títì ló wà ẹgbẹ́ títì ló wà ẹgbẹ́ títì ẹ jẹ́ n gbàdúrà fáyín tí ẹ fẹ́ kọ́lé ẹ lọ kọ́lé àmín Jésù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé ẹ lọ kọ́lé àmín Jésù ẹ̀yin tẹ́ wà nílé mìíràn ẹ lọ donílé 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 gbogbo májẹ̀mú mọ́ nílé lórí ilẹ̀ ó gbé mi májẹ̀mú tó bá bàbá ẹlòmíì nù wá rìnrìn àjò tí òjì ò nílé lórí tó fi jáde láyé májẹ̀mú yẹn wọlé ẹ wá gbọ́ àwọn kan kọ́ nílò lọ́wọ́ bíbélì wípé ọwọ́ Serubábélì tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere ni ó yọrí ẹ̀ Philippians chapter 1 verse 6 Paul ń bá àwọn ará Philippi sọ̀rọ̀ n tó sọ fún wọn ni pé ohun kan yìí ló dá mi lójú ó ní mo nígboyà nínú kinní kan yìí pé ẹni tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín bólúkárí o máa lo yẹn ní káàkiri àdúgbò kò kárí ó ní ohun kinní ló dá mi lójú pé ẹni tó ó ní mo nígboyà nínú ẹ̀ pé ẹni tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò yọrí ẹ̀. The English version ó say in this thing I have confidence that he who started the good work in you shall conclude it. Mo gbàdúrà iṣẹ́ rere tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹ yọrí ẹ̀. Àmín Jésù. Ẹ yọrí ilé yẹn. Àmín Jésù. Ẹ yọrí ilé yẹn. Àmín Jésù. Ẹ yọrí ilé yẹn. Àmín Jésù. Wọ́n ní sin òkú yín síbẹ̀. Àmín Jésù. Wọ́n ní sin òkú yín síbẹ̀. Àmín Jésù. Wọ́n ní sí òkú yín síbẹ̀. Àmín Jésù. Wọ́n ní sí òkú yín síbẹ̀. Àmín Jésù. Wọ́n ní sí òkú yín síbẹ̀. Àmín Jésù. Ẹ ra àánú gbà. Àmín Jésù. Àánú tẹ́ fi yọrí ilé yẹn Olúwa yọ̀ǹda fún. Àmín Jésù. In Jesus name. Ẹ yẹ wá ra lé wọ́n ní ó ra Yorùbá pa lọ safe lórí 1 plot àìwá àti ilẹ̀ gbogbo ẹ̀ pátápátá 9 million gbé ráńdì gbénú ilé já lọ. Number 1 bẹ́ẹ̀ 070 54 900 751 070 54 900 751. God bless you. Era number 9 million. 9 million.
Lọ wọlé.